ǹjẹ́ adúpẹ́ adúkẹ̀kẹ́ òkun adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbàlagbà bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ oyún inú adúpẹ́ lọ́wọ́ àṣẹ ẹ̀dí adúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba adúpẹ́ lọ́wọ́ àwọn èjìgbàrà lẹ̀kẹ̀ ọpẹ́ wa yóò máa lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba nílùú Ìgbòho títí tó fi wọ àwọn ìpínlẹ̀ kan nípínlẹ̀ Kwara lórí àṣeyọrí iṣẹ́ tí àjọ ọlọ́pàá àti olóyè Sunday Igboho àti ìrú ẹkùn lápapọ̀ nítorí ìjọ tí babaláwo bá dáfàrú ẹkùn dandan ọjọ́ náà ni wọ́n ṣe wọn ẹbọ ọ̀kàkà ẹbọ tí kagún láyà orí ní kókó bọ́ọ̀lù ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ àwọn wo ló yẹ ká dúpẹ́ fún adúpẹ́ fún ààrẹ orílẹ̀-èdè yìí a máa dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá Dìísù tí wọ́n wò wípé ta ni wá ta la já mọ́ tí wọ́n fún wa láwọn ọlọ́pàá wípé ẹ tẹ̀lé wọn tó fi dórí ọ̀gá àwọn DSS tó fi dórí kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dórí kọmíṣánná ìpínlẹ̀ Kwara wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́wọ́ lọ̀rọ̀ yìí fi rí bó ṣe rí yìí yínníyínní kẹ́ni lè ṣe míì Yorùbá níyàn tí ò dúpẹ́ àná bó ló ṣe fẹ́ ròmíràn gbà wọ́n ní ẹni bá dúpẹ́ tí ò dúpẹ́ mẹ́fà ó gbégi dínà ègbèje làwọn ó ṣe máa mọ́pẹ́ wá mọ́wò yí pé wùlígálísìmù ni wọ́n fi ń ṣe àbí locality olóyè Sunday Igboho ti ta gbagba yíká alé wọn ti ta gbagba yíká oko àwọn àtàwọn ẹ̀ṣọ́ aláàbò làjọ láǹfààní làjọ ń ṣiṣẹ́ àwọn míì ni wọ́n ya sinimá ni ṣé ọ̀gá Dìísù tó jẹ́ Inspector General of Police pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ yaṣẹ́ nínú igbó orí èyàn dàgbà sí ohun tí ọba mọ̀ Sunday Igboho àná kọ́ ni tòní ó ti ta gbagba yíká alé ó ti ta gbagba yíká oko bínúbínú ẹ máa bínú pẹ̀gànpẹ̀gàn ẹ máa pẹ̀gàn abẹ́rẹ́ àdìsá ti lọ kọ́nà okùn tó dì orí kí ló kan ìpínlẹ̀ Kwara ń bi ọ̀rọ̀ yìí bó lọ̀rọ̀ yìí ṣe jẹ́ nítorí àwọn èèyàn ti béèrè pé Mr. Wisdom ẹ wá yànnàná bó lọ̀rọ̀ yìí ṣe jẹ́ ọ̀rọ̀ yóò jẹ́jú wípé nígbà tí àwọn ọ̀gá ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni wọ́n ti kó àwọn èèyàn yìí kò nípínlẹ̀ Ọ̀yọ́ wípé ká máa lọ sí agbègbè kan adẹ́lu kan wọ́n pè ní Káyọ̀mọ́ Kìṣí la gbà wọlé nígbà tá a fi débẹ̀ lọ́jọ́ tá a kọ́kọ́ lọ adébẹ̀ bíi aago 6 nítorí iṣẹ́ tí wọ́n ṣe àtìwádìí ìjìnlẹ̀ jẹ́ rí pé àwọn ẹni ni wọ́n wà nígbà tá a fi dé Káyọ̀mọ́ kọmíṣánná ibẹ̀ wá pàdé wa ọ wá ní ibi tá a ń lọ yìí ibi afẹ́gbà wọlé yìí ò lè pé bí ká lọ gba ọ̀nà lọrin wọlé ògbọ́n làwọn ọlọ́pàá wá gbéra nígbà ó fi tójọ́ karùn-ún ìwádìí tún ti jinlẹ̀ sí ni wọ́n fi wá láǹfààní la fi wá lọ gba ọ̀nà lọrin wọlé bí wọ́n ti ń pè wọ́n ohun tó jọ wà láàrin wọn ni wípé àgbáyé báyìí àgbáyé báyìí wọ́n bẹ̀rẹ̀ látorí 300 million àwọn ọlọ́pàá yìí sọ fún ọkọ ìyàwó wípé máa bá wọn sọ̀rọ̀ wọ́n sì jọ láǹfààní wọ́n jọ ń tàkò ọ̀rọ̀ sọ lábẹ́ iṣẹ́ ìwádìí tiwọn wọ́n jọ sọ síye pàtó pé àwọn fún wọn 100 million ó sì mọ ọlọ́pàá àwọn ni wọ́n láǹfààní láti rìn láti fi mọ pàtó ibi tí wọ́n wà ló fi jẹ́ wípé ogun rúgbọ́bọ̀ lórílẹ̀‐èdè yìí ìjà àgbòrò ń gorí iná wàhálà àti ìdààmú táwọn bòròró àti Fúlàní tí wọ́n ti kó wa sílẹ̀ Yorùbá yìí pọ̀ lápọ̀jù ó kọjá eré bẹ́ẹ̀ ló kọjá àwàdà ló fi jẹ́ wípé kóníkálùkù ó lọ sinmi ẹ wò ó kí n má gbà wá lákòókò ẹ gbá wọn fọ́nrán tí wọ́n fi jọ sọ̀rọ̀. Hello, Alhaji. Hello, sir. Hello. N wá 20 million ṣàánú mi.
mo ní màá wá 20 ẹ ṣàánú mi. Mi ò gbọ́. ń wá 20 million ẹ ṣàánú mi. ẹ dákun. Ẹ dákun lórí kí ni tí owó rẹ̀ ti pé ni mò ń gbé lé ìfẹ́ ní sọ fún mi. ẹ dákun. ẹ dákun. ẹ dákun. Ẹ dákun kí ni màá wá 20 ẹ dákun mo bẹ̀ yín. mo bẹ̀ yín ni. màá wá 20 million ẹ dákun. ẹ dákun. Ẹ̀kọ́ lórí 20 million wà láì. ẹ dákun. ẹ dákun. mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ dákun. ẹ dákun. ẹ dákun. ẹ dákun ẹ ṣàánú mi. Ẹni ẹ má máa rà pé ó ti ní ẹ máa. ẹ ṣàánú mi ẹ dákun. ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi ẹ dákun. ẹ dákun. Ẹ kí àwọn rẹ̀ kú má wà wá hùn. ẹ dákun. ẹ dákun. Hello, Alájà. Hello, mo ti wá 20, mo ti wá pé 20. Mo ti wá pé 20 million kan ṣàánú wa. 20 million kan ṣàánú wa. Ẹ̀lẹ́, wọ́n bínú. Ọlọ́run ní fagbóró sẹ́mi rẹ̀. Ọlọ́run ní fagbóró sẹ́mi rẹ̀. Àtọmọ mi àtẹ̀yìn Ọlọ́run ní fagbóró sí yín. Wọ́n bá mi gba 20. Mo ní wọ́n bá mi gba 20 fún wọn dákun. Àwọn tí àwọn onídòdó ń kọ́ ẹ̀sìn bá àgbẹ̀mọ́. Àwọn tí àwọn ọ̀nà ń kọ́. Gbogbo wọn náà ni kálukú ọmọ sọ̀rọ̀ bá ti délẹ̀ báyìí. Èló ni wọ́n fẹ́ fún yẹn? Ẹni yóò mú 10,000 wá 20,000 wá. Ọjọ́ owó kéékèèké ń gbé lẹ́yìn. Wọ́n fi bá àgbẹ̀mọ́. Sáwọn chairman. Wọn ò mọ̀ wọ́n náà ni. Àwọn chairman wọn ò mọ̀ àwọn ènìyàn náà ni. Ìgbádùn. Ìgbádùn aláàjì. Nǹkan kan ní sàlàáfíà rẹ̀ kẹ́kùn ní sí ọ̀. Fúngbà díẹ̀ ní ìsáàmù kan dákun. Wọ́n bá ti ní ká gbó wá nífẹ̀ẹ́ àgbé wa. Wọ́n bá gba 20 kún wọ́n dákun. Wọ́n bá gba 20 lẹ́ni ń bẹ̀ wọ́n sí. Hello, ẹ bá mi gba 20 ẹ dákun. Ẹ dákun. Ẹ dákun. Iṣẹ́ rádaràdà ni yẹn. Ẹ dákun. Ẹ dákun. Ó bá fẹ́ ìyàwó rẹ̀ bá ṣe ọdún kan bí yóò rí owó ẹ̀. Ó bá lọ ọdún kan yóò rí owó. Ẹ dákun. Bí ọdún kan ló ti wà láì kò dí 5 naira. Èrè tí ó máa fa wà láì 5 naira. Ẹ dákun. 5 naira. Ẹ dákun. Ẹ dákun. Ẹ dákun. Fi yín ṣeré nígbà tí ń di owó sílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń di owó kalẹ̀ ńlẹ̀. Ẹ̀sẹ̀ ń gbọ́ àlàyé àgbàlagbà ẹgbẹ́ owó yìí jẹ́ nǹkan kan wájú oníwà láì ẹ̀fẹ́ sáwọn lówó bẹ́ẹ̀ ni àánú Ọlọ́run ni. Lówó. Mo ní lówó bẹ́ẹ̀ ni àánú Ọlọ́run ni. Àánú Ọlọ́run náà mo ní àbẹ̀rẹ̀ àánú Ọlọ́run náà mo ní fi ṣe wá pé ẹ dákun ẹ ṣàánú mi. Wàláì kò sí. Ẹ ṣàánú mi. Ọ̀dà àti ìyàwó orí tó kú. Ẹ mọ̀jì òkú ẹ dákun. Ẹ mọ̀jì òkú ẹ dákun. Ẹ mọ̀jì òkú ẹ dákun. Owó ọ̀gá tó wà láàárín. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi. Àti ẹ̀ ń sọ ń bẹ gbogbo nǹkan tí olóyè Sunday Igboho ní sọ gbogbo ẹ̀ là ń gbọ́. Kò sí ó ti lọ. Òun kàn wá ṣe gìràgìrà ni ó ti lọ. Mo gbọ́ Sunday Igboho ní àwọn Fúlàní ni tí wọ́n sanwó yẹn wà láì tí wọ́n ti láì tó bá jẹ́ àwọn Fúlàní ni wọ́n gbà sí àwọn ẹ̀ tí òfin tí wọ́n pa. Tó bá ti ṣe àwọn àlejò nínú ẹ̀ sanwó ẹ̀ tí òfin tí wọ́n bá nìkan. Tó bá ti ṣe àwọn kódà tó bá ti ṣe àwọn tó ń bá ní àwọn tó gbogbo wọn ni tí wọ́n sanwó ẹ̀ tí wọ́n bá ti ṣe máa kó wá. Wọ́n bá àwọn àmì lẹ́kọ̀ọ́ owó ẹ̀ tí wọ́n bá kó owó ẹ̀ wáyé níta ní àfẹ́gbà owó ẹ̀ sí wàhálà. Òṣìṣẹ́ kan mi. Tó bá ti ṣe olóyè Sunday Igboho náà ní òkúta kó owó ẹ̀ wáyé níta nínú ẹ̀ lọ. Olóyè ti lọ. Ẹ mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ báwọn àwọn náà ó fẹ́ pé káwọn sásọ nǹkan ni ẹ dákun. Ẹ máa gbọ́.
gbọ́. Náà. Ẹgbẹ́ ẹgbẹ́ lọ fẹ́ sọ. Náà. A ní sọ̀rọ̀ sọ. Àyọ̀rọ̀ kò sẹ́ni kankan lọ́dọ̀. A ní sọ̀rọ̀ náà, a ní sọ̀rọ̀. Ok, ṣé ìtẹ́ ń pílẹ̀ yẹn Olóyè ni ẹ̀lẹ́. Olóyè ẹ má bínú. Ọlọ́run ní ká ẹ wò mọ́ mi lára, ẹ má wo tiwọn ẹ dákun. Ìjọba kò lè gbà wọ́n láyè ohun tó fẹ́ ṣe ní Nàìjíríà yóò dàrú. Ìjọba ò ní fẹ́ kí Nàìjíríà ó dàrú. A fẹ́ ká mọ̀ pa yẹn, a fẹ́ ká dá wàhálà lẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó sọ ni mo ti gbọ́. Ẹ má bínú. Ó ní àní kò sí ń tọ́ka ń tẹ̀lé sílẹ̀ à ń tẹ̀lé tó ń gbé wà láì kó rẹ̀ tó bá wo nílé ìrìn ẹ̀rọ ọ̀pá gbogbo wọn pátápátá ni ẹ̀tọ́ wọn kí ló kà mí pẹ̀lú oṣù. Ẹ má bínú. Ìwọ̀n náà àwọn tí kàní tí wọ́n tẹ̀lé Sunday lówó lẹ́yìn yẹn tí wọ́n náà ń bọ̀. Ẹ má bínú. Ẹ má bínú. Kò sí wa wọ́n wá owó rẹ̀ kó pé tó bá pé wà láì kò sí wàhálà kankan tó lè ní àti àtijọ́gbẹ̀ ọ̀rẹ́ nìyẹn. Ìwọ̀n láì pé kí owó ẹ̀ ti pé. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Mo ń bọ̀. Èmi yìí ṣèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ irú mo ní èmi yìí ṣèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn tí mo bá mọ̀ tó jẹ́ alágbára bí irú yín mo ń ṣe dáadáa sí wọn ni. Kò sí nǹkan tó kà mí pẹ̀lú. Mo mọ̀ ń ṣe dáadáa sí wọn ni. Ká ní mo mọ̀ yín tẹ́lẹ̀ ẹnìkan kan ò lè ráàrin wa. Ohun tí ẹ bá fẹ́ ìmọ̀ fún yín. O mà wá tẹ́lẹ̀. Mo ní ká ní mo mọ̀ yín tẹ́lẹ̀ tẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní láṣìírí. Ohun tí ẹ bá fẹ́ tí mo ní agbára ìmọ̀ fún yín. Èmi yìí ṣèyàn bẹ́ẹ̀. Òṣè yàn bẹ́ẹ̀ láti bí ìjẹsán àbí bí ìjẹwà jẹ̀rí sáà. Ṣé rí Ọlọ́run ni mo fi búra ṣé rí ọjọ́ tí nǹkan ní ṣẹlẹ̀ wàláì 1,150,000 ní bẹ́ẹ̀ ní àkáǹtì mi. Ìdí dá owó ní púpọ̀ bẹ́ẹ̀. Ẹ dákun. Àwọn àfáà ṣe ń tẹ̀lé ẹ̀ lọ sílẹ̀ ọgbọ́n àti. Ńlá àfáà kankan. Tẹ̀lé àfáà òṣèlú fún ilẹ̀ ẹ̀sẹ̀ kí ẹ̀kọ́ àfáà ní ìyàwó ni ó wà lélẹ́fẹ̀ẹ́ lòun. Ńlá àfáà kankan tí n bá sọ fún yín ẹ gbọ́ nítorí pé ẹ̀lọ́. Ọwọ́ owó ó dàbọ̀. Ẹgbẹ́ bá alájà sọ̀rọ̀ ni. Ẹ sá dákun ẹ bá ń tọ́jú. Lẹ́yìn ìgbà tí wọ́n jọ sọ àwọn ọ̀rọ̀ tá a gbọ́ yìí tán làwọn ọlọ́pàá yìí switch into action ni wọ́n fi kọ́kọ́ délùú kan wọ́n ní kó máa bọ̀ lóko olówó wọ́n dóko olówó tán wọ́n ní ká máa bọ̀ ní Kànbí gbogbo bí wọ́n ti ń lọ yìí bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn lábẹ́ pé ká máa bọ̀ Kànbí wọ́n ní ká máa bọ̀ lọ́nà Jẹ́bà lọ́hùn-ún àwọn àjọ ọlọ́pàá tí ń bẹ nípínlẹ̀ Kwara àti Ọ̀yọ́ ni wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ àti tàwọn Àbújá ọ̀gá ASP Amos ló lìdí tíìmù yìí láti ìlú Àbújá bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ ìwádìí wọn kó tó di pé wọ́n ní káwá dó sérò náà kí wọ́n tó wọ inú igbó yìí lọ ohun tá a lò ń bẹ̀ tá a bá lè bù kàn jẹ̀ yóò tó bí wákàtí 2 àbọ̀ kó tó di wípé à ń gbáriwo àwọn obìnrin ìyá àtọmọ rẹ̀ níbìkan kan tó wá kó wọn wá bá wa àwọn tí wọ́n sọ pé ọsibítù láti wá bá wọn ó ṣàrí táwọn ọlọ́pàá náà acknowledge pé àwọn local security kan ni wọ́n kó àwọn lọ́wọ́ Aláròyé sì ti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìró ẹkùn ni ó rí béèyàn bá ṣiṣẹ́ àdúrà báyé bá ń ṣépè fún àdúrà ni ó mọ̀ jẹ́ tiẹ̀ èèyàn tí sì ń ṣiṣẹ́ èpè táyé ń ṣàdúrà fún èpè ní ọmọ jásì Májàsọ́lá ẹ kú iṣẹ́ o ẹ ò ní tẹnugbó bí ọwọ̀ ẹ ó pẹ́ láyé kánni kése fún wa bí ewé àpẹ́ ẹ sì máa dára lẹ́wà sí ni bí ọ̀sùn ẹni wájú ni yín ẹ ò ní kòǹgbé owó mọ́ láyé nítorí ajímọ̀ kòǹgbé mi bí ewé rere owó ìwọ́nlé ajé owó ò ní wọ́n lọ́wọ́ yìí ò ní wọ́n lé olókun òjò ṣú òjò yìí kò ní kọ́ máa lákùnrin mọ́ fipò àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n gbà wá láyè láti sọ lórí afẹ́fẹ́ àmọ́ a mọ̀ dúpẹ́ a sì mọ̀ dúkẹ̀kẹ́ òkun wípé Ọlọ́run fún wa láṣeyọrí ọ̀rọ̀ kan sì tún bọ̀ ní kòpẹ́kòpẹ́ nípínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kwara yìí kìí ṣe pé à ń ba ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ táyé ò tí ì gbọ́ àmọ́ wọ́n padà fi léde àwọn èèyàn kan tí wọ́n lé ní 10 wọ́n wà ní ọwọ́ àwọn tí wọ́n jí wọn kó nu chọ́ọ̀chì wọ́n gbé 20 million fún wọn ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn síbẹ̀síbẹ̀ wọn ò tú wọn lẹ̀
wọ́n ní kí wọ́n lọ wá 270 million wá. Hello sir, ẹ kúrò lẹ́ ẹ̀rọ sir, happy Sunday to you sir. Ẹ̀rẹ̀kú iṣẹ́ ìlú ọlọ́wà fún yín ṣe ó dẹ̀ máa jẹ́ ṣe fún yín lágbára Ọlọ́run. Ẹ̀rọ sir, orúkọ mi ni Olúmídé, mi ni àbúrò woman tó bá yín sọ̀rọ̀ tó chat pẹ̀lú yín láìpẹ́ lọ́sàn-án. Ọmọ kẹrin ọ̀pìn ni wá ní Èkìtì local government area of Kwara state. Ní about àná ló pé 1.5 months tán kó táwọn bandit wọ́n kó àwọn 15 lọ́dọ̀ wa. So immediately wọ́n pa èèyàn 3 náà pa. Ara èèyàn tán pa ọkùnrin tó wà ń bẹ̀ ó jẹ́ cousin wa dẹni pẹ̀lú màmá kan àti ọmọ kékeré kan bíi ọmọ ẹ̀ ojú bíi 15 years old lọ. Náà pa immediately sí church yẹn. So wọ́n dẹ̀ kó àwọn 15 wọgbó láti ìgbà yẹn. Àti ìgbà yẹn làwọn bandit ń pè bóyá once in a week till date. So títí di kan bí early last week tí wọ́n pè pé ká wá deliver ransom. Wọ́n ti kọ́kọ́ sọ pé 300 million àwọn fẹ́ gbà. Gbogbo olùkan ta everything kò sí bá ṣe fẹ́ rí 50 million. So at the end of it all asa generate 10 million. Wọ́n wá ní pé àwọn máa gba 10 million yẹn, àwọn máa release àwọn èèyàn wọn láti kan bí early last week. Uncle wa tó jẹ́ bàbá ọmọ tán pa tí ìyàwó ẹ̀ náà wà pẹ̀lú àwọn bandit yẹn àti ọmọ ẹ̀ méjì. Òun ló lọ deliver ransom 10 million yẹn fún wọn. Wọ́n dẹ̀ sọ pé àwọn èèyàn wa máa padà wá pé àwọn máa release wọn. So 10 litres of fuel wọ́n gbà náà. So àti tún gba another 30 ẹni tó ra sáà gbogbo àpò àwọn méjèèjì wọ́n rí 30,000 wọ́n tún gba fóònù wọn gan. Wọ́n sọ pé ká máa lọ pé ọjọ́ kejì àwọn èèyàn wa máa dé. Àti gbà yẹn a rí wọn. Last àná náà tún pe bàbá yẹn pé 150 million làwọn need more kàn tó release àwọn èèyàn wa. Máa padà play gbogbo fọ́nrán yìí tí ọba fi tóbi ọ̀la sọ̀túnla. À ń ṣiṣẹ́ ìwádìí wa lórí lọ́wọ́ kọ́lọ́hún kò kún wa lọ́wọ́. Orí adúpẹ́ lọ́wọ́ tara alé tara oko, adúpẹ́ lọ́wọ́ oṣoonú, adúpẹ́ lọ́wọ́ àṣẹ ẹ̀dí, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ jẹ́ kí ó sú wa tí ò fi rẹ̀ wá, adúpẹ́ lọ́wọ́ yín o. Àkànbí mo fẹ́ máa fi ìṣe lọ. A ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Àyúnlọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀ tẹ̀nà. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò.